Al-Islamu dinul wasatiyya wal-i'tidal. Ẹ̀sìn Ìsìlámù ẹ̀sìn àlàáfíà ni, ẹ̀sìn tó ní dédé nù kò fi àṣàṣe jù, kò fi àṣàṣe tó. Yorùbá ló pòwe wọ́n ló kó tábà máa rò, wọ́n ní àfàṣejù kún kò lè tara lè jẹ. Yorùbá tún pòwe wọ́n ní àṣejù òun ní bàbá àṣetẹ́ o. Ẹni bá fàṣejù kọ́ ẹ̀sìn ẹ̀dí òye wọn, kò sí tí ó bẹ̀yìn ẹ̀ ju parun lọ. Má ṣe jẹ́ ó ká ẹ lára jọ lọ́run ọba tó lẹ̀sìn lọ. Má ṣe jẹ́ ó ká ẹ lára jọ lọ́run ọba tó lẹ̀sìn lọ. Kí ló dé? Ẹni tọ́lọ́run rán níṣẹ́ kò sọ wánú kó torí ṣẹ́ òun jẹ́ pé o. Má ṣe jẹ́ ó ká ẹ lára jọ lọ́run ọba tó lẹ̀sìn lọ. Bàbá ní jẹ́ ẹgbà yìí sóhun lọ́wọ́ pọ̀ láwùjọ Yorùbá wa o. Ìwọ ni kò jórí ó pé kó má ṣe kúrò lẹ́sìn má ẹ lọ́wọ́ tán. Bí wọ́n bá ń sọ pẹ́sìn ni àwọn tó yẹ ti mọ̀ pẹ́sìn kọ́ rárá o. Ó ti ń bẹ̀rẹ̀ lábẹ́ ọ̀rọ̀ asọ̀rọ̀ ẹ̀ síta bọ́jọ́ bá pé bó ti wù kó pẹ́ tó ń ṣe bí lójú àwa ẹ̀dá ń ló pẹ́ sí. Má ṣe jẹ́ ó ká ẹ lára jọ lọ́run ọba tó lẹ̀sìn lọ́wọ́. Má ṣe jẹ́ ó ká ẹ lára jọ lọ́run ọba tó lẹ̀sìn lọ́wọ́. Ànábì tó lọ ń gbé sẹ́ran kò sọ̀rọ̀ ẹ̀dí tọ́ọ̀gì kó tó rí iṣẹ́ jẹ́ o. Má ṣe jẹ́ ó ká ẹ lára jọ lọ́run ọba tó lẹ̀sìn lọ́wọ́. Ṣebí máa ṣe ni màmá ṣebí lábẹ́ ọ̀run yìí náà ni o. Ohun tẹ́tí mẹ́rin bábò ó kọjá pé òní bàdà tún sáyé gbọ́. Bí wọ́n bá ń sọ pẹ́sìn ni àwọn tó yẹ ti mọ̀ pẹ́sìn kọ́ rárá o. Gbogbo ẹni bá lárò jinlẹ̀ ó ti yé wọn pẹ́sìn ga ò jẹ́ yín lógún. Ẹni bá ń sọ pẹ́sìn ni. Alhamdulillahi rabbil alamin wa afdalu salati wa atamu taslimin ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ọ̀sẹ̀ mi àti yín kù ní orí dáadáa. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó mọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run bá fẹ́ràn jùlọ tọ́nà sí gbogbo ayé. Ọlọ́run ọbẹ̀ mọ̀ fàánù rẹ̀ bẹ́ẹ̀ àlìjánnà onídẹ̀ra tọ́lọ́run bá nípalẹ̀ mọ́ fáwọn ẹni rí àwọn sàhábà àwọn tábìí tàbíìn àti mi àti yín. Iṣẹ́ rí, ọ̀rọ̀ rí, ìrìn rí, ìwà rí, Ọlọ́run kò fi jí kèmí àti yín. Tí a bá wo tọ́pìkì mi yìí torí mo fẹ́ ta káàkàkàn, tọ́pìkì yóò fẹ́ kọ́yàn lóminú wípé bo ni mo fẹ́ yà sí. Torí mo ní má jẹ́ kí má fi ẹ̀sìn báyé ara ẹ jẹ́. Ìdàkejì rẹ̀ ni pé má jẹ́ kí ẹ̀sìn ó báyé ẹ jẹ́. Bẹ́ẹ̀ sì ni ó gbọ́dọ̀ clear sí gbogbo àwa mùsùlùmí gbogbo ẹ̀dá wípé ẹ̀sìn ó wá báyé wa jẹ́ wá táyé wa sí ni. Àmọ́ kankan ní bí kinní kan lánàá tí mo ń ṣe program lọ́wọ́ ni sister kan comment. Sister náà ò sí ní Nàìjíríà, Ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ dáadáa. Wọ́n wá kọ́mẹ̀ntì wípé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹ̀yin gáyì ẹ̀yin tó ń bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n wá list ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ṣáìdì Ìbàràpá lọ́yọ̀ state ní àwọn Ìgangan yẹn. Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ kó bá wa dá ìfọ̀kànbalẹ̀ padà sí orílẹ̀-èdè yìí. A ti lo ìfọ̀kànbalẹ̀ rí tí kálukú ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá. Bí èèyàn bá mọ̀ wípé ẹlẹ́yàmẹ̀yà ti wọ àárín ìlú, bí Yorùbá bá ń jà wípé afẹ́kẹ́ Yorùbá ó dá dúró, ẹ̀tanú Yorùbá gan ti wà ní àárín ara wọn. Wọ́n nígbàgbọ́ sí ìlú kan jù ìlú kan lọ. Wọ́n nígbàgbọ́ sí ará àdúgbò wọn ju èrò jìnnà lọ. Àdámátọ́ wọn bá dáwọ̀ ẹ̀dá ní àmọ́ ẹ̀sìn wọ́n wá tún wá sí lágbègbè ibẹ̀ yẹn wípé olùbẹ̀rù Ọlọ́run, olùpayọ̀ Ọlọ́run òun ló yẹ kó jẹ́ ní ire níwájú ẹ̀ kódà kó má jẹ́ Yorùbá. Gbogbo wa tí èèyàn lè tatara yìí sépèlé èèyàn, ẹ lè bá wa yẹn pàdé látara Yorùbá, ẹ lè bá pàdé látara ìran míì. Tí àwọn kan bá wá ní ẹ má jẹ́ kí ẹ̀sìn ó ba ayé yín jẹ́, àwọn míì àwọn kọ́mẹ́ǹtì ń jọ mi wá ní nínú nǹkan tí ó jẹ́ kí Áfíríkà ó wà lẹ́yìn tó sọ Áfíríkà di èrò ẹ̀yìn, pàápàá jùlọ orílẹ̀-èdè tiwa yìí Nàìjíríà. Ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ yìí èèyàn fẹ́ rò pé báwo ló ti já sí pé ẹ̀sìn ni ó wá ba ayé wa jẹ́.
ẹ̀sìn ó wá bayé wa jẹ́. Ọ̀rọ̀ wọn yìí sì súnmọ́ òdodo lóòótọ́ àmọ́ pẹ̀lú àlàyé. Ìyẹn ni ò ní jẹ́ kí n gbé wá ní live, ní ó jẹ́ wá live ló jẹ́ kí ó wá bó ṣe wá yìí, torí pé tí n bá ń bá lọ ní live àwọn míì lè tún máa comment, wọ́n máa fi dìyàn lọ́wọ́ mú. Ọ̀tọ̀ ni ìròrí tèmi lórí tí mo fẹ́ sọ, ọ̀tọ̀ ni ìròrí ẹlòmíì bí òun ṣe rò sí. Comment yóò tún máa wá dá fáìtì téèyàn fẹ́ sọ. Ìmọ̀ wa mọ wá lẹ́sẹẹsẹ báyìí. Bẹ́ẹ̀ sì ni agbègbè tí n ti ń bá yín sọ̀rọ̀ yìí òun ò gbọ́dọ̀ gùn kọjá bó ti yẹ kó lè bá a lọ lérí afẹ́fẹ́. Tí a bá wòye sí lóòótọ́, ó yẹ ká kìlọ̀ fúnra wa. Ẹni tí ó bá ti fẹ́ fi ẹ̀sìn báyé ara ẹ̀ jẹ́, ká pè sákìyèsí ibi tọ́rọ̀ ń lọ yìí. Orílẹ̀-èdè tá a wà yìí, tí a bá wo ọ̀rọ̀ tí sísítà yìí sọ yìí, yóò fẹ́ ṣèyàn bákan. Ìpè torí lẹ́nu bíi ijọ́ mẹ́ta báyìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state yìí ó gbomi lójú èèyàn. Àwọn míì náà tún rò lẹ́mìí wípé bóyá TB Joshua tí òun náà fayé lẹ̀, ó yẹ kíyàn ó lè jẹ́ bànújẹ́ fún wa ká tiẹ̀ má sí lórí Facebook fọ́sẹ̀ kan. Èyí táwa náà ń ṣe yọ lọ́mọ lọ́jọ́, nítẹ̀dá bá sì ń ṣe lọ́wọ́, nítọ́ bá máa ṣe náà ní kọ́ tẹra mọ́ ò kíkó lè bàbá lórí ẹ̀. Ọlọ́run ní àwa mùsùlùmí wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run lẹ́yìn èèyàn àtàlìjànú mi ò dá yín fún kíní kan, ẹ̀sìn ni mo dá yín fún. Kò sí ní tó lè ṣẹlẹ̀ ámbẹ̀lẹ̀ tà sí TB Joshua yìí. Ìpìlẹ̀ rẹ̀ wọ́n ní mùsùlùmí ni, kọ́dà àwọn kan ní Abdul Fattah lórúkọ ẹ̀, wọ́n ní wọ́n padà fi Islam lẹ̀. Ìyẹn wá kàn wá, agbègbè tó kàn wá jù ní wípé kò jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ bánújẹ́ wípé ó sì paná sí eré dọ̀là. Eré ibi tó paná sí yìí kò dáa rárá. Àwọn míì ń fi dáadáa ròyìn ẹ̀ wípé àwọn mílíọ̀nù èèyàn ní jẹun lábẹ́ bó ṣe wá dà wọ́n lẹ̀ yìí, bó ní káwọn eléyìí ó gbégbà. Ọlọ́run ti mójú tẹ̀dá yóò mójú tó kó wá. Kéèyàn ó jáde láyé kó má jẹ́ mùsùlùmí, àjọṣepọ̀ wa kábẹ́lọ́run fún kábẹ́lọ́run ìdáyà fún nígbà tí bá ń bẹ láyé. Bó bá ti wá kú, ó ní ìwọ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ kò ju atayọ pé ẹ̀mí tó bọ́ lára ẹ̀ náà ni ó bọ́ lọ́rùn tiwa náà, kò gbọ́dọ̀ káwọ́lá jọ lọ́rọ̀ lọ, kò gbọ́dọ̀ káwọ́lá jọ lọ́rùn ọba lọ, kò máa wá ṣàdúà fẹ́ni tí ó yẹ kó ṣàdúà fún. Kódà bàbá tó bíyàn lọ́mọ bọ́ba paná sírí dọ́là, àdúà ò tọ́ sí ámbẹ̀lẹ̀ tà sí ẹni tó jẹ́ pé ogún rẹ̀ ò kàn ọ́. Jàmá mùsùlùmí, sísítà yìí táwọn ń kọ́mẹ̀ntì wípé sọ yẹ kí àwa ó máa sọ̀rọ̀ ẹ̀sìn lákòókò yìí, ẹ má jẹ́ ó kàn yín náà lájà wa tá à ń bẹ ńlẹ̀ lọ, ẹ̀yin ò sí Nàìjíríà wa la wà ńlẹ̀, ẹ má jẹ́ ó kàn yín lájà wa lọ. Ẹlòmíì á máa kọ́mẹ̀ntì lódì, ẹlòmíì á máa, ẹ má jẹ́ ó kàn yín là. Ẹ̀sìn tiwa nǹkan kan ò ní ṣẹlẹ̀ kọ́ bọ́ mọ́ wa lọ́wọ́. Ọlọ́mọdé wa ní òṣòfò ọ̀nà méjì. Ìlú tẹ̀yìn wà, àǹfààní wà ń bẹ, ẹ̀rín dùnú ń bẹ. Ẹ má jẹ́ wa ní òṣòfò ọ̀nà méjì kí ká máa lu ayé wa báyìí ká tó wá pò falẹ̀kì àmọ́ òfò méjì lèyẹn ṣe yẹn. Bí yẹn bá kú sáwọn orílẹ̀-èdè tẹ̀yìn wà yẹn, bọ́ bá wọná ó dàbí pé kò sọ́ọ̀tì. Àmọ́ bí yẹn bá kú sí Nàìjíríà yìí, pàápàá jùlọ láwọn agbègbè tiwa yìí, bọ́ bá wọná òfò méjì ló ṣe. Sára yẹ ṣe tó bó ti yẹ ni. Ẹ̀yin tẹ̀ ń wò wá lókèrè náà yìí náà mọ̀ wípé àmẹ́lòmíì nítorí pé ìròrí tó bá kú ńlé náà ní tó ń bẹ lára ẹ̀. Bọ́lọ̀ ti dá Yorùbá nìyẹn, ọlọ́mọṣà tún kálukú wá sí. Àmáyé tá a wà yìí, ẹ̀sìn ó wá tún wá sí ni ká wá pẹ̀rẹ̀ wá sákèésí. Ọ̀rọ̀ yìí ó jìndò gan o, ìyìn ní bàdé ibi tí bàdé díẹ̀ lénìí ni ìmọ̀ ọmọ wa lẹ́sẹẹsẹ. Ọlọ́run kọ́ dá ẹ̀mí mi sí lérí dáadáa. Ọlọ́run kì wá ń lọ pé ẹ̀yin èèyàn tẹ̀ ń bẹ láyé wabtagi fima ataka Allahu daral akhirah. Ọlọ́run ní gbogbo tí mo bá fún yín wasailul akhirah ni ọ̀run ni ẹ fi wá o. Mo bá sọ̀rọ̀ fún yín, mo bá sọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ fún yín, ẹ̀yin tẹ̀ sí Nàìjíríà náà. Ìfọ̀kànbalẹ̀ tẹ̀ ń bá ń lò Ọlọ́run ní àlìkìyámà ni ẹ fi wá o. Islam ló jí ó yé wa wípé gbogbo ń tá a bá rí láyé wabtagi fima ataka Allahu daral akhirah. Ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ bá ní ọ̀run ni ẹ fi wá. Wala tansa nasibaka mina dunya. Ọlọ́run ní má wàá gbàgbé ìpín rẹ láyé o. Gbogbo ń tọ́lọ́run bá ṣe fún Ọlọ́run ní o, kí wọn náà kọ́ máa fi tọrẹ kọ́ wá padà sọ̀rọ̀ ẹ dólòsì. Ọlọ́run ní má gbàgbé ìpín tiẹ̀ náà. Èmi Ọlọ́run náà fẹ́ kí wọn náà ṣàyé, àmọ́ ṣe níwọ̀nba. Wa ahsin kama ahsana Allahu ilayk. Ọlọ́run wa ni wa ahsin, wá ṣe dáadáa kama ahsana Allahu ilayk. Bẹ́ẹ̀ mi Ọlọ́run ọba náà ti ṣe dáadáa fún ẹ bí mo ti kí ọ pẹ̀lú owó. Sórí fáwọn èèyàn tí mi Ọlọ́run ọba ò bùn lówó.
mo gbé orí wọn gbowó ẹni bá mi ṣàánú wọn. ẹ rí i pé ọ̀rọ̀ yìí wọ́n lẹ́sẹẹsẹ ọlọ́run wá ní wala tabgil fasada fil ard ọlọ́run ní má balẹ̀ jẹ́ o ìbalẹ̀ jẹ́ oníkéyìn onígírímọ́káì. ìgbà tí ọlọ́run ní wa ahsin kama ahsana Allahu ilayk ọlọ́run ní bẹ́ẹ̀ mi ọlọ́run bá ti sóore fún ọ sóore fáwọn èèyàn jòrè èèyàn kárí. ọ̀pọ̀lọpọ̀ wa ya ọ̀dájú bẹ́ẹ̀ ẹlòmíì bá wá rí ẹlòmíì tó bá ya ọ̀dájú lénìí yóò máa wá rí wípé kódà bẹ́ẹ̀ ẹlòmíì bá rí pé ẹni tí kìí ṣe mùsùlùmí ló bá jọ́lọ́ rẹ̀ yóò máa rí pé ẹ rí pé ẹ̀sìn wọn yìí ló kọ́ wọn kí wọ́n ní kí wọ́n máa tọrẹ nígbà tó yẹ pé ìsìláàmù ló ní kéèyàn máa ya ọ̀dájú. jàmá mùsùlùmí ìgbàgbọ́ tọ́lọ́run fẹ́ ká wà lórí ẹ̀ àìnígbàgbọ́ yìí ó fa ìfàsẹ́yìn fún kálukú. torí wípé ọlọ́run ní wa ahsin kama ahsana Allahu ilayk bẹ́ẹ̀ mi ọlọ́run bá ti sọ̀rọ̀ fún ọjọ́ rẹ̀ yẹn ó kárí. àìmáyẹ̀ lómi máa ríra rẹ̀ wípé òní promise and fail tó ń bá kọjú síbi kan promise and fail ní bàbá bóun sàdéhùn bíi kan òun máa níjà kulẹ̀ òdodo ogun kan máa tìyàn débẹ̀. àmọ́ pọ̀lọpọ̀ ẹni tí wọ́n retí àánú sí yẹn kì í ṣe lẹ́sìn ni kò nígbàgbọ́ tó yẹ kó ní tó yẹ kí mùsùlùmí ó ní làwọn afáàfin níbí yẹn bá ti pòfo àkídà ìtò súnmọ́ ni pé kò ní níwárí. ìwọ sunkún lọ bá a pọ̀ nídìí ìrànlọ́wọ́ ẹnìbo ni lọ́bọ̀ ní yà sí mo ní má bà yí ara ẹ̀ jẹ́ má fi ẹ̀sìn bà yí ara ẹ̀ jẹ́ ẹ̀sìn wa táyé ẹ̀sìn ni. ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́run bá ṣàánú sóore fún wọn ọkẹ́ wọn àmọ́ tí wọ́n bá wà lọ bá ìpè ẹ ṣàánú mi mo nídìí ìrànlọ́wọ́ ọ lágbára àti lè ràn ẹ́ lọ́wọ́ àmọ́ ní tí ń bẹ lọ́kàn ẹ̀ ó ti láwọn kan àwọn ni wọ́n control ẹ̀ àwọn ni remote control ẹ̀ àwọn ni wọ́n ń darí ẹ̀ ó lè lọ pè wọ́n lẹ́yìn ẹnìkan wá nísìnyí ó lò nídìí àánú sí kí n fún un torí pé àníyàn rẹ̀ ni pé tó ń bá sọre fún yẹn ó lè tata rẹ̀ dóòlù sí òun mọ́tà lè ń tafẹ́ lọ fowó yẹn ṣe àwọn náà tún wá lè rí iná sí wọ́n lè ní má fún o kódà tó bá jẹ́ pé ọmọ ìyá kan náà ní kò ní sọre yẹn fún o wọ́n máa lérò pé àbí wọ́n lọ ní ìṣòro kanú ẹ̀mí àbí ìwọ́láyé ń ṣe ọ̀ ní mọ̀ pọ̀ gangan lè sùn ti gbámú bẹ́ẹ̀ lọ́lọ́run ní sí ni inna Allaha la yuhibbul mufsidin ọlọ́run lẹ́mi ọlọ́run inna Allaha la yuhibbul mufsidin mi ò nífẹ̀ẹ́ ẹni tí bá ń balẹ̀ jẹ́ òbí lẹ̀ jẹ́ lẹ́ni tí ò jẹ́ kórè ọ kárí bórí ọba kárí ibi tó yẹ kórè ó dé kálukú ìyà ọ̀daràn ni ló fi jẹ́ ọjà sí pé nítorí kí kálukú wa ó ní ká nígbàgbọ́ bó ti yẹ kí mùsùlùmí ọ wà ìgbàgbọ́ tó bá yẹ kéèyàn ó ní àyèmáyé èèyàn tó jẹ́ pé bó bá tán lọ́wọ́ yín owó mọ́tò tó bá tán lọ́wọ́ èèyàn tẹ́ bá lọ bá wọn yípe ẹ̀dá kan ràn mí lọ́wọ́ ibi báyìí ní lọ iye báyìí mo nídìí wọ́n láwọn kan tí wọ́n kọ́kọ́ pè bóyá wòlíì àbá àfà báwọn babaláwo pẹ̀tọ̀ ẹnìkan ló ń lọ́rin àjò níṣẹ́ olówó tán lọ́wọ́ ṣé kí n fún lówó àwọn ni wọ́n decide fún pé mọ́ fún o wọ́n ràn wá ni ọ̀sùn kúkú ń bẹ̀ ni ìwọ wa ní mọ̀ wá ni kí ni wọ́n ń ṣe mí wọ́n bá máa wọlé babaláwo lọ́mọ lọ wọ ẹsẹ̀ àtúndé àkíní kan ọ̀ ní mọ̀ pọ̀ gangan láyé jama mùsùlùmí ẹjẹ́ alẹ́sìn má bá yí ara ẹ jẹ́ má tàtàrà wípé ẹ̀sìn wa táyé wa ṣe ni jama mùsùlùmí tá a bá wo orílẹ̀-èdè wa yìí tí èèyàn bá wo ẹ̀sìn bó ti dáa tó abẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gọ sí tó sì yẹ kíjọba ó bẹ̀bẹ̀ wò kí wọ́n yí ẹbẹ̀ wò ọlọ́run fẹ́ ká sìn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ẹ̀yin èèyàn àtàlẹ̀jànú mi ò dá yín fún kíní kan ìsìn ni mo dá yín fún ẹ̀sìn tọ́lọ́run wá dá wa fún yìí tó bá jẹ́ pé eré ẹ̀ la wà ìdààmú wa ò ní tó báyìí ṣẹ̀wárí lódì tí kálukú wa fẹ́ máa mú ẹ̀sìn ẹlòmíín rí ẹni tí ọba fẹ́ dúró déédéé lálàmárì tẹ̀sìn wípé má sọ rárá má sọ̀rọ̀ rẹ̀ délérí ibú nítorí pé ọwọ́ àtòrí pọ́ sí lọ́wọ́ lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ délérí ibú rárá bẹ́ẹ̀ la gbọ́dọ̀ torí pé a fẹ́ sayé kágbàgbé ẹ̀sìn nǹkan kan ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ lọ máa wà lá àkọ́kọ́ náà sísà tí wọ́n kọ́mẹ́ǹtì yìí tí wọ́n ní ṣé àkókò yìí ló yẹ kí a máa káwa tó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí ẹ̀yin ní information lọ́wọ́ èmi kọ́rọ̀ yìí yẹ mẹ́sẹ̀gì yẹn èmi kọ́ yẹ president wa gangan ló yẹ kẹ́ pass mẹ́sẹ̀gì yẹn sí wípé ẹ̀yin ní information lọ́wọ́ tẹ́ fún wọn àwọn minister of information wà àwọn ni ẹ pass message yẹn sí bẹ́ẹ̀ yín bá ní information kan ṣé lápèjúwe bí ẹ ṣe ń comment lánàá yín nìsín ipe sákòókò ilé ẹ̀ka wa máa sọ̀rọ̀ ẹ̀sìn ok èmi ò níbọn mi ò nídà kan tí mo lè fi jagun ṣé kí n kọrí sí gangan ní àgbéwò ni wọ́n ń pè ní ọ̀nà Ìbàràpá lọ́hùn ṣé kí n máa lọ bẹ̀ ni ṣé ìjọba bẹ̀ mí ń ṣe àwọn tó yẹ kẹ́ pass message sí ntọ́ka wọn nìyẹn ntọ́ka wa ni pé bí ti ń lọ yìí ta ló máa bí títà tiẹ̀ lè tán sí ṣé kẹ́sìn ò tún bọ́ lọ́wọ́ wa ẹ má jẹ́ ọ̀ka yín la bá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ ọ̀ka yín la àwa la wà ń lé àwa la máa bó ti rí
so ti yín bá àwa náà ń bẹ lọ́wọ́ ní kọ́lọ́mọdé wọn jí wa gbé ọlọ́mọdé àárín náà yín sí tẹ́lẹ̀ òru la máa bẹ̀rù ọlọ́dàkùnmọ́dé wọn ká wa máa wù bí yẹn bá rìn lọ́sàn lákòókò yìí wọ́n ń jiyàn gbé odidi 18 passenger ni wọ́n kó lọ owó tí wọ́n sì máa béèrè fún owó tó jẹ́ wípé àtìlẹ́ ìyá àtìlẹ́ bàbá wọn ò ní rí dání wọ́n sọ gbogbo ẹbí tó ń bára ẹlòmíì wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ó tún bá bẹ́ẹ̀ lọ ládùúgbò tí n ti ń bá yín sọ̀rọ̀ ibi tí ò jìnà tí n ti ń bá yín sọ̀rọ̀ yìí ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí wọ́n fẹ́ gbéyàwó ẹnìkan lọ òun wọ́n fẹ́ gbà kí wọ́n gbéyàwó ń lọ wọ́n du ọkọ̀ yìí bí ìgbà tí yẹn du ẹran ni wọ́n yẹ kó ká wa láà ká tiẹ̀ bínú pé ọlọ́run sì ń wo ara kálẹ̀ àsìn lọ́mọ mọ́ ẹni tó bá bẹ̀ lọ yìí tó bá jẹ́ mùsùlùmí Ànábì sallallahu alaihi wasallam pé gbogbo ẹni tó bá jà lórí wípé kí sùtáwọ́ má sí àwọn ará léhùn ó dáàbò bo dúkìá ẹ̀ pàápàá jùlọ ìyàwó ẹ̀ tó bá bẹ̀ lọ ẹni àlìjánnà ni amẹ́ni yìí wọ́n tó ní kì í ṣe mùsùlùmí kò gbọ́dọ̀ dàrú mọ́ mùsùlùmí lọ́wọ́ pé bí èèyàn bá paná sórí ìlànà tí kì í ṣe mùsùlùmí nínú àwọn tó jẹ́ pé gbogbo ìjẹ́niire wọn ìjálàánú wọn àṣesòfò sẹ́ni sẹ́wárí tá a bá wá wo kí ni ẹ̀sìn torí pé àwọn tí wọ́n ń darí wa tí mùsùlùmí kan bá bọ́ bẹ́ẹ̀ orúkọ rẹ̀ láti mọ̀ pé mùsùlùmí ni inú gbogbo àwọn mùsùlùmí ọmọdé pé mùsùlùmí ni irú mùsùlùmí tí wàá ṣe kò ní yé wa sí tá a bá wá wo agbègbè tí ẹ̀sìn gbà ń fi ń ṣàkóbá táwọn èèyàn gbà fi lu ẹ̀sìn láti máa fi ṣàkóbá fúnra wọn lérílẹ̀‐èdè wa yìí wọ́n pọ̀ gan ọlọ́run tú wa lẹ̀ ó fẹ́ àsìn ó sì fẹ́ ká ṣètò gbésí ayé wa tá a bá wò ó má fẹ̀sìn bá yé ara ẹ jẹ́ lánàá nígbà tí mi àtẹnìkan ń sọ̀rọ̀ wọ́n ní ládùúgbò àwọn èèyàn tó jẹ́ pé ògùn ní ń ta chemist ní oníṣọ́ọ̀bù tí ṣọ́ọ̀bù ẹ̀ sì kún gan wọ́n ní yóò wá ti ṣọ́ọ̀bù pa ní wọn lọ lè sun ṣọ́ọ̀ṣì yóò máa ṣàdúrà mẹ́ Olúwa gbogbo mi fún mi gbogbo aláwọn máa níjojúmọ́ àtàárọ̀ àtọ̀sán ní lóbẹ̀ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tó náà tilẹ̀kùn mọ́rí tó ló ń fẹ́ wọlé alúwà òun fẹ́ lójọ́ mẹ́jọ ìwọ́ tó lọ bí sẹ́mọ́ wọ́n ti tilẹ̀kùn mọ́gbò ẹni tó ti ṣọ́ọ̀bù pa òtọ́ ni ká ṣàdúà má fẹ̀sìn bá yé ara ẹ jẹ́ Ọlọ́run fẹ́ ká ṣàdúà ká bẹ̀rùn nínú àsìbáàbò tó lọ́ máa wá fi ṣàánú ẹ̀dá ni ká níṣẹ́ lọ́wọ́ nínú tí àkóbá tí ẹ̀sìn táwọn èèyàn fẹ́ tàtàrà ẹ̀sìn táfẹ́ máa fi ṣàkóbá fún wa lórílẹ̀‐èdè yìí mélòó ni gbogbo wa ẹ wo iye èèyàn tí ń pèpè àwọn àfáà pọ̀ jà wá tí wọ́n fẹ́ darí wa lọ oníwàásí pọ̀ jà wá tí wọ́n fẹ́ túnṣe lọ bẹ́ẹ̀ làwọn pásítọ̀ àwọn pọ̀ kọjá sísọ àgùntàn tó sọnù iye èèyàn tó fẹ́ wáyé àgùntàn tó sọnù yìí wọ́n pọ̀ ju àgùntàn tí wọ́n fẹ́ mú lọ àwa gbé ẹ̀sìn lórí ní Nàìjíríà ń bí agbé ẹ̀sìn lórí ó wá fẹ́ máa ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni Salman nínú àwọn sọ̀hábà Nabi sallallahu alayhi wa sallam nìyẹn ó wọlé tó Abidari dá yín jọkàn ọlọ́ọ̀kì lọ́ba bá ó bá rí ìyàwó Abidari dá yín pé àsọtọ́wọ̀ rẹ̀ wà rárá lọ́wọ́ abílẹ̀ rẹ̀ wípé kí ló dé tọ́ rí báyìí àwọn ní èèyàn rẹ̀ òun ọ̀káyékùn torí pé bí ìyàwó ọba ti yáyì ọkọlọ yẹ kẹ́ bí ìyàwó ọba ti rárá mú tí ń wà kísà ọkọlọ yẹ kẹ́ bí léèrè bí ìyàwó bá ti ń rún pa ìyẹn kan máa wá sí àwọn obìnrin àgbákò míì fẹ́ ọ̀gbun lòun láti inú oyún lọ́mọdé àṣìyàn lọ́ba ní ọ̀dà òun gẹ́gẹ́ bí àlejò Salman bá wọn lálejò ni ìyàwó bá dáná tán ló bá gbóúnjẹ wá fún àlejò ní àlejò bá ní ọ̀rẹ́ mi wòye ọjà jẹun lọ́rẹ́ bá ní àyèmí ń gbàwẹ̀ ó ní ọjà àwẹ̀ já jẹ òun ọmọ yìí pé kì í ṣàwẹ̀ ọjọ́ yẹn nìkan ní máa ń gbà bí tí máa ń gbàwẹ̀ ojoojúmọ́ nìyẹn ó tún di lóru wọn sùn ilẹ̀ súta ìṣú ó sùn díẹ̀ wẹ́rẹ́ ló bá tají padà ló bá bẹ̀rẹ̀ náfìlà ọ̀rẹ́ bá ní Salman bá ní pa náfìlà tì náà tó bá kù sáátà tílẹ̀ máa lọ tálùfájà rí ń tó bọ̀ yẹn ní ọjí bí ìdá mẹ́ta òru àkókò yẹn gan ló máa ń gbàdúrà dájú ní àkókò yẹn ló dájú òní sùn náà wọ́n fa ọ̀rọ̀ yìí ó wá sọ fún pé inna li rabbika alayka haqqan ọlọ́run ọba ní ìwọ̀ lórí ẹ̀ wa li nafsika alayka haqqan bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ẹ̀mí rẹ̀ náà ní ìwọ̀ tiẹ̀ ọlọ́run fẹ́ ká sìn àmọ́ wa li nafsika alayka haqqan ẹ̀mí rẹ̀ náà ó fẹ́ ìwọ̀ tiẹ̀ tẹ́ bá dá wọn bì kan níjọ́ Monday tó yẹ kí gbogbo èèyàn máa ń lọ bí iṣẹ́ wọ́n sì ń gba chọ́ọ̀chì lọ
mọ́tò tẹ́ ń kó wọn láwọn lọ serious àwọn láàárọ̀ Monday tó yẹ kíjọba wádìí wípé kí ló sún yín délé bílé ẹ̀yin tó yẹ kẹ́ wà lọ́fíìsì ẹni tó bá gboko lọ ẹni tó bá gba bí iṣẹ́ rẹ lọ níjọ́ Tuesday bẹ́ẹ̀ níjọ́ Thursday bẹ́ẹ̀ níjọ́ Wednesday bẹ́ẹ̀ ni mùsùlùmí láàárọ̀ Monday tó náà káwọn èèyàn jọ níjọ́ àlàrúbá tó káwọn lásàlátù jọ tí gbogbo wọn rí ní láàárọ̀ Monday tó ní kí wọ́n máa ra pure water wá kí wọ́n máa ròyìn wá ká máa ra yọ̀ wá gbogbo àwọn tó yẹ kí kálukú ti gboko lọ ẹni tó yẹ kí wọ́n máa gba bí iṣẹ́ lọ torí pé wọ́n ti jẹ́ kí ẹ̀mí wọ́n ti poison mind wọ́n ti jóyè wọn wípé ayé ń ṣe wọn àìta wọn ayé níbẹ̀ nídìí ẹ̀ wọ́n fẹ́ gba ògo wọn padà ọ̀rọ̀ yìí fẹ́ jọ ìwòsàn nínú Islam ó jẹ́ kí kálukú ọmọ wa lérò wípé àfi kó máa àdúrà ní o bọ́ bá ṣàdúrà bọ́ bá ṣà yá àyásẹ̀ náà wọ́n ní bàbá ń ṣe yá aláwọ̀ ṣe yá àyásẹ̀ ọ̀rọ̀ ogun kọ́ yá àyásẹ̀ ni kò níṣẹ́ lọ́wọ́ máa lọ sọ́ọ̀bù ọlọ́ọ̀lọ́mọjọ́ òwò ọlọ́ọ̀lọ́mọjọ́ òkú torí pé ìjọba wọn ṣé ẹni tó kéré òjò láàárọ̀ Wednesday láàárọ̀ Monday tó níjọ́ náà làwọn fàṣàlátù tàwọn sí tí kálukú wa ń wóyè kò yẹ kíjọba wádìí wípé ìwọ ò ní sọ́ọ̀bù ni kí ni sẹ́ẹ̀ tiẹ̀ àwọn náà ò ní wí ọ̀pọ̀lọpọ̀ àwọn mínísítà àwọn sẹ́nẹ́tọ̀ wa àwọn gọ́fúnà wa ọ̀nà táwọn náà gbà débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn ẹni wọ̀nyí tí wọ́n ń bàlú jẹ́ yìí tí wọ́n ń bẹ̀mí àwọn èèyàn jẹ́ sọ́lọ́ wọn báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ibẹ̀ làwọn náà ná kí wọ́n tó rí pò Salimanu ní inna li rabbika alayka haqqan ọlọ́run ọba ó níwọ̀ tiẹ̀ ọlọ́run fẹ́ kọ́ sìn kírun wákàtí márùn-ún fàyèlè ọ̀sàdúrà díẹ̀ máa lo bí iṣẹ́ wa li nafsika alayka haqqan ẹ̀mí rẹ̀ náà níwọ̀ tiẹ̀ wa li ahlika alayka haqqan àwọn ará ilé rẹ̀ náà wá níwọ̀ tiwọn èèyàn gbọ́dọ̀ máa fi gbogbo gbèsè ayé ẹ̀ serious kọ́ mọ́ lè bá wọn máa ṣe é kọ́ mọ́ lè bá wọn kọ́ mọ́ pé àìní kò gbèrègbè wọn ni má rorò ẹni tó rorò ìkó yẹn jọ má rorò ìyẹn serious ní ojúmọ́ bọ́ bá ti serious jù ó wá sọ fún pé wọlé àlékà akọ ìfẹ́kọ̀gùn ara ilé ẹ̀ náà ní ìwọ tiwọn fa àtẹkọ làzẹ akẹ akọ fún kálukú lẹ́tọ̀ọ́ tiẹ̀ fún Ọlọ́run lẹ́tọ̀ọ́ tiẹ̀ wá fún rẹ̀ náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ ronú wò sáyé ní sí ọ ní àbí wọ̀rọ̀ serious wọ́n fàrọ̀ Monday wọ́n ní ẹlẹ́wọ̀n bí iṣẹ́ rẹ̀ bá jọmọ́ ẹlòmíì iṣẹ́ rẹ̀ òru ni torí ọlọ́dẹ ni ó lè fọ sánsùn tó bá di ọwọ́ ọ̀rọ̀lẹ́ ìmúra nìyẹn àmọ́ àwọn obìnrin tó bá yí pé tó bá di tọwọ́ ọ̀rọ̀lẹ́ máa rí wọn wọ́n máa tọ́tì wọ́n máa múra kò sì sójú ti mẹ́tọ́ láwọn ti rí gẹ́gẹ́ bí ọjà alẹ́ lọ́jà tiwọn bí sẹ́yìn sì jẹ́sẹ́ bútó àwọn náà wọ́n síríọ̀sì pẹ̀lú ẹ̀ ọwọ́ torí pé wọ́n ti bẹ̀mí yín jẹ́ mo fi ni má ba yí ara ẹ̀ jẹ́ má fẹ̀sìn ba yí ara ẹ̀ jẹ́ wọ́n wá fa ọ̀rọ̀ yìí fa ata nabiyyu sallallahu alayhi wa sallam nàbà kóra wọn lọ́dọ̀ ànábì fa sakara dhalika lahu ni abidali dari bá sára ìfà nàbì pé ọgbọ́n tó wí ni faqala nabiyyu sallallahu alayhi wa sallam sadaqa Salimanu olódodo ni Salimanu sọ fún ọ àdìsí wà ní Bukhari olódodo ló sọ fún ọ n tó wí òdodo ọ̀rọ̀ ni inna li rabbika alayka haqqan wa li nafsika alayka haqqan ọlọ́wọ́ bá níwọ̀ tiẹ̀ ẹ̀mí rẹ̀ náà ní ìwọ̀ tó yẹ kó pín fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lápèjúwe ni mo fi ní àwọn èèyàn gọ sábẹ́ ẹ̀sìn àgbé ẹ̀sìn lérí kódà ibi tí Islam ti wá kó tó dọ́dọ̀ ti wá ń bí ní Saudiya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n níláárí ń bẹ̀ àwọn oníṣòwò ni níbo lẹ́yìn gbọ́dọ̀ nìkan wá ní ìwòsàn ìjádìlẹ̀ alúwà ni wọ́n ti lọ sẹ́ kán torí pé bí yẹn bá ń tilẹ̀kùn má rí ní tó súnmọ́ ni pé òsì ní ọ̀pá ẹ máa wá rí èyí ó pe ẹlòmíì pé pásítọ̀ kò ní níṣẹ́ kankan kún lẹ́yìn pé ó ti gbé rẹ̀ kalẹ̀ bí aṣojú Ọlọ́run lórí ilẹ̀ tó bá dàrú mọ́ni bẹ́ẹ̀ wọ́n tan yóò tan jẹnẹrétọ̀ ní ọmọ sùn lábẹ́ AC àwọn yóò máa wá lọ́kọ̀ kan yóò máa gbọ́ wọlé wọn lórí yóò máa gbàdúrà fún Olúwa lóhun ti ṣe yóò máa rí iná sáwọn kan ò lè ní Olúwa ní ká sọ fún yín pé ìrìn àjò yẹn kò sọ́nà ń bẹ ìrìn àjò tó yẹ kọ́ ti róore má fẹ̀sìn bá yí ara ẹ jẹ́ òsì náà lọ ta ọ́ débẹ̀ ìrìnà tó rìnà sí ọ yìí ó tó fi kún ni ẹ gbá fa burúkú yìí nílànà ti mùsùlùmí náà ìfẹ́ kọjọ́ yìí ọ lọ mọ́ mi lọ́wọ́ nílànà mùsùlùmí ẹ gbọ́ ilé yìí náà. kọlọ o lè wọ málẹjìbù ni o ibi tó bá láìkì kẹtọ jí tó fẹ́ jẹ bí red àbí black mo tó dára fún ẹ nínú àwọn kọlọdì nìyẹn. sẹgbọn ọ̀rọ̀ yìí gùn gan o yìí padà gbé ọ̀rọ̀ àfáà yẹn wá lódìdí ó ní ìbẹ̀nú àwọn èèyàn tó jẹ́ pé ní tó fi lè rógo rẹ̀ lò ní kọ́mọ̀ máa wo àwọn ewu tó bá ti ní kọ́lọ̀ míì àfi ewu tó bá jẹ́ black ewu kọ̀ndíṣàn burúkú tọ́lọ́wọ́n bá tó da ò gbé sí
tó èso tó dára láti máa jẹ fọmọjọ́ Sunday ṣe mọ̀ pé lálẹ́ yìí Ọlọ́run já lè kà á tán ni gbogbo ẹ̀yin ọmọjọ́ yòókù ẹ̀ ní bínú ọ̀la aláṣọ yòókù dì tó bá yẹ tẹ́ ẹ fẹ́ kí n kà á kó pé dáadáa o ọmọjọ́ Sunday ohun tó dára fún wọn ni mo fẹ́ kà yìí èyí tí ò dára mo ti kà yẹn ohun tó dára rèé wọ́n lè máa jẹ ọbẹ̀ ewédú èso pineapple wáìnì tí ò ní alcohol ọ̀wá lọ́mọ gbogbo ọmọ ọtí ayé lọ bàjẹ́ báwọn ò ní. sẹ́rí ọ̀daràn ni o ó ní ọmọ tó bá bí níjọ́ Sunday kọ́ máa jẹ ewédú dáadáa ló fi lè rógo ẹ̀ lò kó sì máa jẹ ápù ẹ wò dáná èló lọ́mọ tí wọ́n ń ta ápù ẹyọ kan ó kọ́kọ́ gbé wọn sí kọ̀ǹdíṣàn náà sẹ́rí irú àwọn tó yẹ kíjọba ó bá wa rí sí rè àmọ́ àwọn náà ò ní rí sí i sẹ́mi ó wá ní kọ́ máa mu àwọn wáìnì ó wá ní àmọ́ mọ́mù yìí tó bá ti jẹ́ alcohol tó yìí tó bá bí kọ́mọ yìí tó bá ti lé alcohol ló ní ọmọ mu sẹ́mi ẹ wà rò pọ́dọ̀ yẹn fẹ́ súnmẹ́sìn pé ìtọ́ dánú ẹ̀ ló ní ọmọ mu ọ̀daràn ní o òyìn wọ́n fẹ́ daṣẹ́ ẹ̀rí pọ̀ mọ́sẹ́ ẹbú ní o ẹ wúrú àwọn tó yẹ kíjọba ó gbé ẹ máa gbọ́ lọ. rírí àwọn rẹ ló bá yẹn. ẹ gbọ́ ó lè fi lérí àwọn ẹlò. wọ́n lè máa lọ mu àwọn wáìnì tó dára tí ò ní alcohol owó tó lè máa mu nìyẹn. nínú ìbálòpọ̀ tó dára fún àwọn ọmọ ọjọ́ Sunday òun ni yí pé tí ọkọ rẹ bá fẹ́ bá ṣàṣepọ̀ tó bá ti tọ̀ tán lẹ́yìn 3 hours àbí 2 hours tíyàwó rẹ tó bá fẹ́ bá ṣàṣepọ̀ tán tó bá fẹ́ bá ṣàṣepọ̀ lẹ́yìn 2 hours tó bá ti tọ̀ tán ó lè bá ṣàṣepọ̀. sẹ́yìn gbọ́dọ̀ ẹ wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórúkọ Islam àwọn yẹn dẹ̀ dákẹ́ ẹ dẹ̀ rí àwọn eléyìí gẹ́gẹ́ bí ọ̀daràn ẹ rí wọn gẹ́gẹ́ bí atúnlùṣe èèyàn ní tó bá fẹ́ ríra wo ẹ lò àwọn ọmọ tó bá bí jọ Sunday kó tó lè máa súnmọ́ ìyàwó ẹ̀ ó dìgbà tí ìyàwó yẹn bá tọ̀ lẹ́yìn bí wákàtí 2 àbí wákàtí 3 tó bá tọ̀ tán lọ tó lè súnmọ́ àìmọye èèyàn ní ọmọ rí rẹ̀ báyìí wípé ha àsùn ló ń ṣe ra wọn láti yọ ìyá sí àìlákèésí ìláyé òun fi bàjẹ́ tó báyìí tó bá tún wá jìnà sí tí ò súnmọ́ ìyàwó ẹ̀ mọ́ tọ́nà ò bá tún tètè làbọ̀rọ̀ torí pé àìmọye àdánwò tá a kàn tó jẹ pé àjẹ́ ọ̀sẹ̀ lómi ìjọba ló sún àtàjẹ́ tí ń sí ọ àwọn abínú ẹni tó rò pé àwọn ìyá alẹ́ yín ní sí ọ yẹn ìjọba ni ìwọ wẹ́dà tó rí náà lò wọ́n ti sọ ẹ́ dòlù sí wọ́n ti gbogbo lọ́wọ́ ẹ̀ ọ̀ọ́mà bẹ́ẹ̀ ẹni tí ọba tí bó ṣe sọ yìí ẹni tí ọ̀nà ọba tún tètè là ẹlòmíràn ló pé àbí ìtòun ti jẹ sẹ́yìn òun lọ́sàkóbá fún ẹjẹ padà síbòmí. èyí tó jẹ́ ìwà àwọn ọmọ ọjọ́ Monday rèé. ọjọ́ Monday. àwọn ọmọ ọjọ́ Monday kò dára kí wọ́n máa jẹ èso sísun bíi bọ̀ọ̀lì èso sísun ni bíi iṣu tí wọ́n bá ń sun kódà kó máa jẹ yóò máa àfẹ́ẹ̀tì star rẹ ni ẹran tí ó dára kí àwọn ọmọ ọjọ́ Sunday máa jẹ àbí àwọn ọmọ ọjọ́ Monday kí wọ́n máa jẹ òun ni ẹran tó yẹ sí pé wọ́n ń pè ní ẹran ẹ̀gbẹ́ ẹran tí wọ́n máa ń yẹ òun ẹran ẹ̀gbẹ́. ẹ wo ọ̀daràn kálukú ń rí eléyìí tá a bá ń pè àwọn fọ́ìsì wọ̀nyí gbogbo ẹni tó fẹ́ sìn rẹ̀ tó fẹ́ rìn nàyín sí wọ́n tún máa wá àwọn eléyìí kì ní báyìí pé àmọ́ pé àwọn tí wọ́n lè torí pé ń dààmú ọ̀nà rẹ̀ ò tí là ó sì gbà pé àwọn kan ó gbà pé àwọn mistake kan ló ń ṣe ń wọ ẹni tí ó tọ̀ sọ́nà irọ́ ni o oníjìbìtì ni o irọ́ tó ní agbá lábẹ́ ẹ̀sìn ó láwà ní èṣù kan sórí báyìí ó ní ọmọjọ́ Monday ó ní tó bá fẹ́ ríràwọ̀ rẹ̀ lò kọ́ máa jẹ bọ̀ọ̀lì mọ́ oúnjẹ ilẹ̀ wa ọ̀daràn ó ní ẹ má tó jẹ bọ̀ọ̀lì mọ́ kí ló dùn tó bọ̀ọ̀lì àtepo tẹ bá dé ṣùgbà tẹ bá dáhùn eré àwọn yẹn tẹ bá dé àwọn apó níbi táwọn yẹn ti mọ ibi táwọn Ìgbò ti mọ ẹ̀wọ̀ àti bọ̀ọ̀lì àti àwọn ẹ̀fọ́ kan báyìí ọ̀ jẹ́ tẹ́ bá lọ yàgbẹ́ wọ́ọ́rọ́ ni ó ní wọ́n má jẹ mọ́ kọ́ má jẹ èso sísun mọ́ kí ló dùn tó ṣe sísun tọ́ mú mi sí tínú ó ní kí wọ́n má jẹran àgbẹ̀ mọ́ ehoro gbogbo àwọn ọ̀yà subhanallah kí lélẹ́yìí ní í ṣe pẹ̀lú ètò ìgbésí ayé ẹ̀dá ọlọ́mọ tó bá jẹ́ ọjọ́ Monday irọ́ tó ní irọ́ àwọn èèyàn dẹ̀ ń wo àwọn eléyìí má bá yé ara ẹ̀ jẹ́ nítorí lálàmárì tẹ̀sìn nítorí pé ó fẹ́ sin lọ́hùn mọ́jà àwọn kan bá rúrí ẹ̀ jẹ́ bí ẹ̀yin máa tẹ̀síwájú torí pé agbègbè tí n ti ń bá yín sọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ gùn ju báyìí lọ kíkàlùkù ó kíyèsáré ibi tí ẹ̀sìn tí Ọlọ́run bá ní ká sìn ìsìn lọ́hùn tó ní àsìn lọ́hùn kò ní àfi bá yé ara wa jẹ́ o yín sẹ́yìn máa wá tọwọ́ bọ̀ ibo ni
ìmọ̀ subhanaka la umma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.